àìsàn yẹn kò ṣe gbogbo ẹ̀ sàmà lọ ó tọjọ́ kẹrin ó ṣẹ̀ ń bọ̀ ó dé ìbòjì àwọn Mátà àti Mary wọ́n ti bẹ̀ sí mọ́ lójú pé ìgbà gbogbo ló wá ń jẹun bí àwọn sọ fún ẹ pé ara alákùnrin yóò yá ó ti ẹ̀dẹ̀ wá títí tó fi kú kò dáwọ́ náà nítorí pé ọ̀rọ̀ ni àjíǹde àti iyè bẹ́ẹ̀ni wọ́n pé ó ló béèrè kò bá wọn rojọ́ ìyẹn pé bóun ṣe pẹ́ àbí òun tètè wá ó ní ìbò lẹ́bi òkú ẹ̀ wà ìbò ló pé látọjọ́ mẹ́rin ó rùn àwọn ọ̀rẹ́ débẹ̀ ó wá jẹ́ pé ìwọ ló fẹ́ lọ fún orúkọ òrùn kó lọ fún orúkọ òrùn ó ní ẹja àdé alọ́wẹ̀ wọ́n débẹ̀ wọ́n ní ibi ni àwọn oníkìlẹ̀ gbélé òkúta ìgbàgbé tí ayé yí lé ọ lórí wọ́n ti yí òkúta gbé eléyìí ò lè wá wọ́n jí wọ́n complete kéèsì ẹ̀ bẹ́ẹ̀ni wọ́n ti complete kéèsì ẹ̀ jésù kìí sọ pé ẹ yí òkúta kúrò ẹ yí òkúta yẹn kúrò èmi kọ́ mo máa bá yí ẹ mú àìgbàgbọ́ kúrò wọ́n mú kúrò ó wo bojì lójú ó wo bojì ó ní ǹjẹ́ mi ò ti sọ fún ọ Mary wípé tí ìwọ bá gbàgbọ́ ìwọ yóò lọ bọ Ọlọ́run màmá ló bá gbàgbọ́ lálẹ́ arákùnrin ló bá gbàgbọ́ lálẹ́ ó dẹ̀ ló bọ Ọlọ́run ó wọ bojì lójú àti ìdí àti ìyè ẹni tó wọnú bojì tó gbà kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ẹni tó ṣẹ́gun lórí ikú àkọ́bí nínú àwọn òkú ó dojúkọ bojì ó ní ẹ̀kan péré ló pé ó ní Lásárù ọ̀rọ̀ rẹ̀ òkú ọjọ́ kẹrin fọ̀ wá láàyè ó bá sọ̀rọ̀ kan níbẹ̀ ó ní Lucy gbogbo aṣọ ìkèlè tó dé ó ní ẹ̀tú sílẹ̀ ẹ jẹ́ kó di òmìnira sọ̀rọ̀ Ọlọ́run mi sọ̀rọ̀. Ìránṣẹ́kùnrin kan wọ́n ní orúkọ rẹ̀ wọ́n ní Bartimaeus afọ́jú the son wọ́n mọ bàbá yẹn Bartimaeus the son of Timaeus bẹ́ẹ̀ ni sọ pé àgbẹ̀ ló máa ń ṣe ní tẹ̀lé Jẹ́ríkò kò rí Jésù lójúkorojú ó kàn gbọ́ torí kò ríran ó gbọ́ pé ó kọjá lọ bí apá ibi ìlú wa o bí apá ibi ìlú o bí ẹ̀yìn ẹ̀yìn ó ṣàkíkí pé Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi
ó tún wo bí Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi. Àwọn tó rí iná sọ pé ta ló sọ fún ẹ pé ó kọjá, báwo ló ṣe mọ̀ pé ó kọjá gan? Ta ló sọ fún ẹ wọ́n ṣọ́rọ̀? Bẹ́ẹ̀ni sọ pé olórí ṣe kíni, ó ní ó kígbe lóhùn rárá sí. Ó ní ó sọ pé tó ní ó mọ̀ pé ọ̀rọ̀ ń bẹ lẹ́nu rẹ̀. Kí ni Jésù sọ? Ó wá wò pípẹ́ ta ló kígbe pè wá? Ó ní òun ní Jésù Kristi kò fọwọ́ kan. Ó ní kí ló fẹ́ kéèmí kó ṣe fún ọ? Ó ní kí èmi kí ó lè rí iná. Ó ní kó rí iná ọ̀rọ̀ rẹ̀. Ojú ẹ̀mí rẹ̀ tó fọ́ tí ò jẹ́ kó lóhùn rere. Látọjọ́ tó ti dórílẹ̀-èdè ojú rẹ̀ ò tí ì rí nǹkan rere ní. Ò tí ì roko tó kú jáde. Ò tí ì rí yanu gbogbo ènìyàn jáde nínú ṣọ́ọ̀ṣì ẹ bá ní Ọlọ́run lóko òun bá wọn yẹn látọdún márùn tó ti wà ní ṣọ́ọ̀ṣì. Ò tí ì rí yanu kan. Ó sọ fún ọ̀rọ̀ ayúnisì tó mi pé òkú ayé mi jáde. Bèrè ayé mi jáde o, bèrè ayé mi jáde. Bèrè ayé mi jáde o, bèrè ayé mi jáde. Mo ti gbé Lásárù jáde, bèrè ayé mi jáde. Bèrè ayé mi jáde o, bèrè ayé mi jáde. Bèrè ayé mi jáde o, bèrè ayé mi jáde. Mo ti gbé Lásárù jáde, bèrè ayé. Ojú èyí ó sọ fún Olódùmarè. Ibi tí a gbé òkú ayé mi pamọ́ sí, Olúwa fi ọ̀rọ̀ pé òkú ayé mi jáde. Ibi tí a fi ẹ̀jẹ̀ ẹ̀mẹ̀ṣẹ̀ tí mo ṣe ṣẹ̀, ẹ̀jẹ̀ ẹ̀mẹ̀ṣẹ̀ tí mo ṣe ṣẹ̀, ẹ̀jẹ̀ ẹ̀mẹ̀ṣẹ̀ tí mo ṣe ṣẹ̀ màmá àti bàbá. Ọlọ́run sọ pé kó sọ̀rọ̀, ó lu ọ̀pá wẹ̀. Ọlọ́run sọ pé ó kọjá ìdíyẹ. Ọ̀rọ̀ ni mo sọ pé kó sọ sápadà. Kò sọ pé kó lu ọ̀pá. Ó ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ni. Lórí ó mọ nǹkan tó ń gbé ní ọ̀rọ̀. Àyù lé sí tòmí. Bíbélì wípé ó ní Joshua nígbà tí àwọn ọmọ àìtàn kóra jọ. Wọ́n bẹ̀ sí ṣẹ́gun Joshua wá wo òkè pé tí ilẹ̀ bá ṣú àwọn wọ̀nyá borí wa. Ó ní ìwọ oòrùn ọ̀rọ̀ ni tí ènìyàn bá lè sọ̀rọ̀ lórí ilẹ̀ tí ọ̀run fò tẹ̀tẹ̀. Ó sọ fún ọni tó ní ohùn Ọlọ́run tó ní ọ̀rọ̀ fún alára rẹ̀. Ó ní kí ìkójọpọ̀ omi kó wọ́jọpọ̀ sọ̀rọ̀ kan kí èèyàn bẹ́lẹ̀ kó fara hàn. Èèyàn bẹ́lẹ̀ fara hàn nínú omi. Ó sọ fún Olódùmarè. Olúwa sọ̀rọ̀ sínú ayé mi lónìí. Olúwa sọ̀rọ̀ sínú ayé mi. Olúwa sọ̀rọ̀ sínú ìdílé mi. Olúwa sọ̀rọ̀ sí iṣẹ́ ọwọ́ mi. Ó yá yánu rẹ̀ gbàdúrà. Bí ó ṣe ń lọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, agbára ọ̀gá ògo kó máa bá ọ lọ. Kì í dímọ̀ ọjọ́ kó mọ́là. Ọ̀nà ohun rere láti sísí lọ kò ní dímọ̀ ọ. Ìjẹ́ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Agbára ti Bàbá. Agbára ti Ọmọ. Ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kó máa bá ọ lọ. Olúwa kó fààyè gbà ọ́. Bí Olúwa ti fi àyè gbà ẹja nínú ibú, Ọlọ́run kó fààyè gbà ọ́. Bẹ́ẹ̀ ni kò rí. Ní ìgbà tí a ó tún pàdé ní October 16 lórúkọ Jésù, ìbùkún rẹ yóò lékún sí i. Bẹ́ẹ̀ ni kò rí. Ní orúkọ ti Bàbá, ti Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Orin yẹn ló máa kọ délé o. Ìbùkún tí mo rí gbà abami délé. Ṣùgbọ́n nísìnyí kó tó bẹ̀rẹ̀ orin yẹn kí aleluya ńlá méje tó rinlẹ̀. 1, 2, 3 go. Tó rinlẹ̀. You, please, go now. Oh, yeah. Let's complete what you started. We need your help.